بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ kẹ́rẹ́ àti gẹ́rẹ́ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àkí gbogbo ojú ọkùnrin obìnrin ọmọdé àtàgbà tí ń wò wá tí ń gbọ́ wá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ọba dáadáa tó ní ká tún bẹ̀rẹ̀ àwẹ̀ tó ní Ọlọ́run mẹ́ta jẹ́ mi wórí kan yín rẹ̀ Ọlọ́run jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé ká máa gbà wọ́n nínú Islam ká máa gbà wọ́n nínú imani àti ihsan wala la ilaha illallah wala Muhammad rasulullah wala sallallahu alayhi wa sallam yìí tá mú wá fúnra wa lẹ́ni nínú àwọn kaffaratu dhunub yìí kan tí ó tó rọrùn àti ṣe ni o lè ṣe lẹ́ni wọ́n náà lè ṣe lẹ́ni o lè ṣe lọ́la a lè ṣe tí Ramadan ó fi tán ọ̀rọ̀rùn o lè máa ṣe lọ lẹ́yìn Ramadan nǹkan tẹ́lòmíì tọ́pọ̀lọpọ̀ wa gan ti máa ṣe ni ká tó di pé a máa sọ fúnra wa ẹlòmíì òun pé àwọn máa ń ṣe léyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àmọ́ nígbà tá à ń ṣe bóyá ẹlòmíì ò tiẹ̀ mọ bó ṣe tó kò mọ pé tó wúwo gan ni lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀rùn àti ṣe púpọ̀ kódà kò tẹ́kì rẹ ní a minute láti fi yanjú òun ni imatatul adha ani tariq kó rí nǹkan tí ò dáa ní tó lè ṣe ọmọ làkejì ń jàǹbá kó rí lọ́nà kó rí ńlẹ̀ńlẹ̀ kó rí níbì kan kọ̀ wá mú kúrò mbẹ́ yá kíní yìí ó lè ṣe èèyàn léṣe kòtò yìí tí yàn bá fura tó bá rìn lálẹ́ ó lè já síbẹ̀ ẹjẹ́ á dí kòtò yìí kọ̀ wá dí àbí kó rí ìgò kan nílẹ̀ńlẹ̀ kó mú kúrò mbẹ́ àbí kó rí èso kan kó mú kúrò àbí kó rí èpo ọ̀gẹ̀dẹ̀ kó àwọn kíní ilé yọ̀yàn ṣubú ẹ̀ mú kúrò mbẹ́ gbogbo nǹkan kéékèèké tá a máa ṣe yẹn ó tẹ̀sùn wọn lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadith tí Imam Bukhari àti Muslim gbà wá tí wọ́n ló fẹsẹ̀ nílẹ̀ anabi ní baynama rajulun ẹnìkan jọ kan ń lọ yamshi bi tariqin ìrìn lójú ọ̀nà kan wajada ghusna shawkin ló bá rí igi ẹ̀gún kan nílẹ̀ńlẹ̀ ala tariq lójú ọ̀nà tí ń lọ yẹn fa akharahu ló bá mú kúrò gbá ẹ̀gún yìí lè ṣe èèyàn léṣe o ẹ̀jẹ̀ mú kúrò ló bá mú kúrò mẹ́rin ló bá fi síbòmíì tí ò ti lè ṣe èèyàn léṣe ẹni fa shakara Allahu lahu Ọlọ́run ọba lẹ́nu nǹkan kékeré tó ṣe yẹn Ọlọ́run appreciate ẹ̀ ó dúpẹ́ fún ṣe ṣàkúrù lọ́lọ́run ọba tí mọ́ appreciate kò sí bí n tó ṣe fọ́lọ́run ṣe lè kéré tó tí wọ́n wò pé nǹkan kékeré lélẹ́yìí tá a bá ṣe é fẹ́ èèyàn gan omi ènìyàn gan lè má dúpẹ́ Ọlọ́run ó dúpẹ́ fashakara Allahu lahu Ọlọ́run dúpẹ́ n tó ṣe yẹn faghafara lahu lọ́lọ́run bá forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tàtẹ̀yìn wá lọ́ bá forí ẹ̀jìn ní tá a fẹ́ mú jáde náà nìyẹn o kí n mú ìdọ̀tí kúrò ńlẹ̀ kọ́ tọ́jú lẹ́ńlẹ̀ nítorí ẹlòmíì wọ́n ti rí kò lè pa wọ́n lára mọ́ ó wá fẹ́ ti torí ẹlòmíì pé ẹlòmíì lè má rí kíní ó lè pa ẹlòmíì lára ó wá mú kúrò ńlẹ̀ kíní yẹn tóbi lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ ó tóbi lọ́dọ̀ Ọlọ́run púpọ̀ ẹ má jẹ́ àfojú di ẹ bá wà ń community kan dáa ni pé ọ̀nà yìí ìjọba ò tètè ṣe mọ́tò tí ó bá fura tí ó bá tanná àbí tí lálẹ́ ó lè kó sí kòtò yìí ó lè kọ́ sí accident kó wá gba permission lọ́dọ̀ ìjọba pé ẹjẹ́ á fọ́ǹdì kíní ìkáṣe fúnra wa ká dí kòtò yìí èèyàn lè kó síbẹ̀ kẹ́ ẹ wá tún ṣe islahu tọ̀ríkì lòun náà ẹ̀ ń tún ọ̀nà ṣe nìyẹn ń tó lè pààyàn lára lẹ́ mú kúrò lọ́nà òun náà fọ́ọ̀lù sí under hadith yìí àbí ládùúgbò tó ń gbé ìjọba ìwà kólẹ̀ bọ̀rọ̀ ó wá di pé àdúgbò ọmọ ọrùn gbogbo ọ̀nà ọmọ dọ̀tí ìwọ̀ kan wá dìde àtàwọn kan nínú àwọn yúùsì bóyá kó òdòwó fún wọn pé ẹjẹ́ àjọmọ́ ẹ̀ ṣe kínní yìí àbí kò tiẹ̀ sówó ń bẹ̀ ọkàn bá wọn sọ̀rọ̀ gbogbo wọn náà wá convince pé kínní ní tó yẹ kájọmọ́ ẹ̀ ṣe ni kẹ́ máa pawọ́pọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí léyè ìjọ tẹ́ ẹ bá bù fúnra yín kẹ́ máa palẹ̀ gbogbo ilẹ̀ àdúgbò mọ́ kẹ́ máa tọ́jú àdúgbò kó máa green kó máa clean ní tẹ́ ń ṣe yẹn kì í ṣe ń pẹ́ fi ń tọ́jú ara yín lásán o Ọlọ́run nífẹ̀ẹ́ ń tẹ́ ń ṣe yẹn tọ́lọ́run fi foríjì yẹn ní tẹ́ ń ṣe yẹn ẹni tá Ànábì sọ lẹ́ẹ̀kan ní pé arákùnrin kan àbẹ́nìkan ṣe bẹ́ẹ̀ ń pọ́lọ́run foríjì kò necessary kó ti ṣẹlẹ̀ ká Ànábì tó sọ wọ́n lè fi hàn Ànábì pé tó bá di jọ́ àlùkìyámà ẹnìkan bẹ tọ́lọ́run ó ti torí nǹkan báyìí foríjì ta ni ó jẹ́ ó lè jẹ́ mi ó lè jẹ́ wọ ó lè jẹ́ anybody ó lè jẹ́ nìkan tó ti kú ká Ànábì tó sọ̀rọ̀ ó lè jẹ́ nìkan tí ń bẹ láyé ńjọ́ tá Ànábì ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ ó lè jọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn àmọ́ ibi tọ́lọ̀ ń tọ́jú àforíjì rẹ̀ sí ẹjẹ́ àtútù ayò òun náà ìkànnì àwọn kaffaratu dhunubini Ànábì sallallahu alayhi wa sallam ó ní al-imanu bid'un wa sittuna shu'ba ṣe rí ìmánì gbọ́lọ́ngbọ́ tá a bá gé ẹ̀gégé 60 something ni ẹgbàá mi ní bid'un wa sab'una shu'ba 70 something ni alaha kalimatu la ilaha illallah èyí tó tóbi jù nínú imani òun ni qawlu la ilaha illallah kí yẹn sọ pé kò sọ́ba àmì àfọlọ́hun bẹ̀ni imani ti bẹ̀rẹ̀ wá adnaha èyí tó wá kéré jù téèyàn máa fojú di pé ṣe sí olóore sí lélẹ́yìí eléyìí nǹkan tó yẹ kí yẹn ò ṣe ni kò nídìí ládá lérí eléyìí èyí tó kéré jù ń bẹ̀ ni imatatul adha ani tariq kẹrin tó lè pa ọmọ làkejì lára lọ́nà kẹ̀dẹ̀ mú kúrò ń bẹ́ẹ̀ gbé kíní ilé ṣe yẹn léṣe kíní ilé olùkóbáyàn kó wá ṣàtúnṣe rẹ̀ Ànábì lóhun ló kéré jù nínú ìmánì tí ò ní ní kálukú lára láti ṣe Ọlọ́run kò kọ́yàn rẹ̀ kéré Ànábì Ibrahim alayhi salatu wa salam bàbá àgbàgbọ́
tá ń pè ní bàbá àgbàgbọ́, àwọn Kírísítẹ́nì ní bàbá àgbàgbọ́, Ànábì Ibrahim nígbà tí ó kọ́ Káàbà tán Ọlọ́run bá sọ̀rọ̀ nínú Suratul Baqara lọ́lọ́run ti ń sọ pé wa'ahidna ila Ibrahim wa Ismaila an tahira bayti lit-ta'ifina wal-'akifina war-ruk'i sujud. Ànábì Ibrahim lẹ́yìn tó kọ́ Káàbà tán, Allahu Akbar, Ànábì tó ti dàgbà already kó tó bí Ismail, àgbà ti dé níjọ́ tí wọ́n wá fún nírò pé ó lóyún ó bí Ismail. Ntí àwọ̀ sọ ní pé wa hadha ba'li shaykhan, ẹni yìí ti dàgbà ó ti darúgbó tó tún lè bí mọ́mọ́ ṣá, tí ń túmọ̀ sí pé ọjọ́ orí ẹ̀ ti dàgbà kó tó bí Ismail. Ó tún wá bí Ismail tán, ẹ tún wá àdì age Ismail, ntẹ́ Ismail fi mature, ẹ tún àdì ẹ̀kún age Ànábì Ibrahim, ó ti darúgbó. Náà lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ tí wá ní lọ́ọ́ kọ́ Káàbà, ó wá kọ́ ilé náà tán. Lẹ́yìn tí wọ́n kọ́ tán Ọlọ́run wá ní wa'ahidna ila Ibrahim wa Ismaila an tahira. Èmi Ọlọ́run ọba mo bá Ibrahim àti Ismaila gbé àdéhùn tó le ní pé tahira baytiya, mo fẹ́ kẹ́ ẹ máa fọlé yìí mọ́. Ẹ̀rí wọ́n kọ́ ilé tán, wọ́n kọ́ mọ́ṣáláṣí tán, Ọlọ́run ní mo fi wọ Ibrahim jẹ ìmámù, kì í ṣe ìmámù mọ́ṣáláṣí lásán, imaman linnas ní ja'iluka linnasi imaman, mo fi ọ́ ṣe ìmámù gbogbo aráyé, ìmámù gbogbo ayé. Ọlọ́run gbọ́wọ́ lé lọ́wọ́ pé kó máa gbálẹ̀. Ọlọ́run ọkọ ìyẹn kíyàn máa ṣàmójútó ìmọ́tótó àti kẹ́ máa tọ́jú ilẹ̀ ńlẹ̀, kẹ́ máa tọ́jú ilé Ọlọ́run ọba particularly. Ọlọ́run ò kó yan rẹ̀ kéré. Ọlọ́run sọ fún Ànábì Ibrahim tó jẹ́ àgbàlagbà tó ti darúgbó, ìmámù mọ́ṣáláṣí ti yín gan ṣe kò ní feel insulted tẹ́ bá ní ìmámù ẹ̀yin náà ẹ take responsibility ìbílẹ̀ ilẹ̀ mọ́ṣáláṣí yóò ti mọ̀ yóò ní èmi tí ń kírun fún yín, ẹ̀yin náà máa ṣe yẹn. Allahu Akbar. Èmi àfa àgbà lẹ́tún ni mọ́ gbálẹ̀ mọ́ṣáláṣí. Ànábì tó ju gbogbo àfa àgbà lọ, Ànábì tó jẹ́ pé nínú senior nínú àwọn Ànábì Ọlọ́run, Ànábì Ibrahim éèjì rẹ̀ tún ti wá dàgbà kò sálàáfíà tó nǹkan mọ́. Ọlọ́run ní sẹ́ẹ̀ àdéhùn tó lè mọ bá a gbé pé mọ́ṣáláṣí yóò gbọ́dọ̀ dọ̀tí, àwọn tí ń kírun tí ń forí kanlẹ̀ wọn gbọ́dọ̀ rí tí ó kó wọn ríra ń bẹ̀. Mo wá bó wọn àti Ismail ọmọ rẹ̀ tí wọ́n ti dàgbà, mo wá bá wọn gbé àdéhùn tó lè pé tahira, ẹ máa fọ̀ mọ́ bẹ̀yìtì ilé mi lè tọ́ ìfín fún gbogbo àwọn tí ó máa ṣe tawaf wàrúkà ìsùjúd àtàwọn tí ó máa wá kírun bẹ̀. ẹ̀wọ̀n táàsì tọ́lọ̀ ń gbélé Ànábì Ibrahim alayhi salatu wassalam lọ́wọ́ àtọmọ rẹ̀ Ismail, kìí ṣe nǹkan kékeré lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ lọ kàákùn nǹkan kékeré, kí yẹn fọ ilẹ̀ mọ́ ní pé ẹ má jẹ́ dọ̀tí ó wà ńlẹ̀, ẹ má jẹ́ kí n tó lè pààyàn lára ó wà ńlẹ̀, kìí ṣe nǹkan kékeré lọ́dọ̀ Ọlọ́run. Arábìnrin kan yìí tí ń fi parí ẹ̀ lásìkò Ànábì sallallahu alayhi wa sallam ìmọ̀ tọ́jú mọ́ṣáláṣí, kódà ẹnìkan kan wọn dá àmọ́ wọn mọ́ kọ́ ẹ̀. Ànábì náà kàn pé arábìnrin kan máa tún mọ́ṣáláṣí ṣe ń bẹ̀ yẹn, bá bá ti rí dọ̀tí taqumul masjida, yóò máa ṣa ìdọ̀tí káàkiri kúrò mọ́ṣáláṣí ká eléyìí ọ̀dà. Gbà tó dijọ́ kan Ànábì orí ó tún yá kò rí arábìnrin tí máa tọ́jú lẹ́ńlẹ̀ tí máa tọ́jú mọ́ṣáláṣí yẹn ń kọ́ wọn ló ti kú. Ànábì ní ó kú, ìgbà wo ló kú? Ẹ wá sọ fún mi kó ti kú. Wọn ló ṣẹ̀ṣẹ̀ kú náà ní akàn wọn pé kì í ṣe gbogbo nǹkan náà láàmú gbé wá síwájú Ànábì, eléyìí ṣèyàn kan tó ṣe pàtàkì láti máa sọ fún un pé lágbájá kú òun pé tó máa palẹ̀ mọ́ pé a lọ kírun sóhun náà lára. Eléyìí kò ṣe kókó, àti kó àwọn sàhábà tí wọ́n lè kírun sí i láàtán lè yanjú ẹ̀, àti yanjú ẹ̀ láàrin ara wa. Ànábì ní ẹ̀ǹsọ́ ẹ mú mi lọ bí sàárè rẹ̀, kílẹ̀tẹ̀ Ànábì bínú kí ẹ sọ fún mi pókú, ẹni tí ń tọ́jú mọ́ṣáláṣí tí ń fọlẹ̀ Ọlọ́run ọba mọ́. Ànábì lọ bí sàárè rẹ̀ ó lọ kírun sí i lára ní ibi sàárè rẹ̀. níta fẹ́ mú jáde àti mọ́ṣáláṣí àti ibi tí èsì mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí àwọn àdìsí tá a ti kà ṣáájú. Ẹ má jẹ́ àfi ìmú nǹkan tó lè pa ọmọlàkejì lára ká mú kúrò lọ́nà, ẹ má jẹ́ àfi ṣeré rárá. Nínú àwọn iṣẹ́ tọ́hàn, nínú àwọn iṣẹ́ gbà fún Ọlọ́run àti iṣẹ́ àforíjì Ọlọ́run tó ga jù ni. Ọlọ́run máa ṣàgbà lọ́wọ́ wa kó foríjì mí, kó foríjì yẹn tẹ́ ń gbọ́ mi náà. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.